Hello everyone, I'm still the one you know, Ezekiel Akobi by name. I want to appreciate all our viewers and subscribers on this channel, IJINLE Life TV. The Lord will continue to bless you. This year will be the year of greatness, joy, happiness and testimony in your life in the name of Jesus. The Lord will bless you this year. And this movie you're about to watch is a very powerful and interesting movie with divine message and lovely message. Please, I want you to watch it. But before we go to watch the movie, I want you to click on the subscription button. And don't forget to click on the bell icon for the notification. And then remember to drop your comment in the comment section. And we will reply your comment immediately. The Lord will bless you. See you in the movie. Bye-bye. Ẹni bá bomi sọ̀tá o, Olúwa rẹ̀ á jẹgbà. Ìjà ńlá tí ṣomi ò lálòlálò, tí sódò táyétáyé. Omi ṣánilé, ilé rẹ̀ ò iye mẹ́ja. Talk to me now. Utidaya Jami. You want to go to Paribo? Okay, talk to me. Kilo ṣẹlẹ̀. Tó bó ṣe ń bọ̀. Are you okay? Kilo ṣe. Wọ́n ló bó ṣe pariwo. Utidaya Jami now. What happened to you? Talk to me now. Obo tún ṣe ń bọ̀. Okay. Madam, Mama jẹ́ kí n ṣe oríṣi. Ìwọ Ọlọ́run, báwo mo ṣe fẹ́ ṣe ilé ayé mi báyìí láti bí odidi ọdún 6 tí mo ti wà nílé ọkọ mi ò gbọ́ pa mi ò gbọ́ po kí n tiẹ̀ bímọ lẹ́ẹ̀kan kó tiẹ̀ kú bàbá mọ̀ pé Ọlọ́run tiẹ̀ ṣe fún mi ibo ni mo fẹ́ bá yàrá já báyìí àti wípé kí lọ̀bọ fi ṣorí tí náà kí o ṣe gbogbo àwọn àbúrò mi ló ti bímọ tán nílé ọkọ ìwọ Ọlọ́run ṣàánú fún mi mo ti fẹ́ ṣe ìwọ Ọlọ́run ojú rẹ ni mò ń wò. Kí ló dé? Mo check káàkiri inú ilé mo tajú kán lọ́kàn mo rí pé bí ló wà. Tí o fẹ́ fi ronú ṣe rẹ̀ léṣe ni.
Mo ti sọ fún ẹ time without number pé Ọlọ́run ló ń sọ mọ́. And thank God, láti lọ sọ́dọ̀ doctor several times. Wọ́n ti ṣe test fún ẹ, wọ́n ti ṣe test fún you are okay, nothing is wrong with you, nothing is wrong with me. God is not our problem, we are not the problem of ourselves. Tó bá lọ fi ronú ṣe rẹ̀ léṣe kó tó di pọ́lọ́ ń gbàdúrà wa ńkọ́. Please. You know I'm not complaining. But dear, ìwọ ò complain. Àwọn parents ẹ tí wọ́n bá complain ńkọ́. Àti wípé tó bá lọ mú ìyàwó wá fún ẹ ńkọ́. Ní kí tèmi jẹ́. No. Sorry lórí yẹn. I'm the man of my own house. Auntie mi tó dẹ̀ tún lè complain. Àwọn gangan ìwọ àti wọn pàdé nìyí. So you can't even do that. And you know I will never do anything to hurt you. Please. You know how much I love you. Please. Okay. Let's go inside. Bá ti tó bá dọ̀la. Jẹ́ ká tó padà lọ sọ́dọ̀ doctor. Ṣùgbọ́n jọ̀ọ́ please. Tí má ti wà ń bí ṣe jẹ́ kọ́kọ́ mi máa balẹ̀. Ti gbọ́ di àwọn ṣe. Lọ nílé. Nítorí òótọ́ ọ̀rọ̀ tó sọ, mo ní tàdúrà bá gbà kan, apá aládùúrà gan. Ká òótọ́ ni ṣùgbọ́n báyìí ká fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ sórí jọ nítorí Ọlọ́run lẹ́nu. Ó mọ̀ kọ́rẹ́ lébi àti rẹ̀ tí mo pàdé dáadáa. Sórí ọ̀rọ̀ kọ́ńtrátì tàjọ sọ, ó lè jọ nítorí Ọlọ́run jẹ́ kí n ṣe kọ́ńtrátì yẹn. Sórí mo mú nǹkan tí kọ́ńtrátì yẹn wọ̀ tí mo mú nǹkan tí màá rí bẹ́ẹ̀ mo ṣe ń bẹ̀ jọ. Sórí ọ̀rẹ́ mo understand yẹ, ó wà okay, mo wà okay. But bí mi náà ṣe gba kọ́ńtrátì, mo rò pé ẹnì kẹta wa tí n bá lè fi fíwú ẹ̀ tóun náà tiẹ̀ máa wà okay bíi titi wa báyìí. Mo ti gbé kọ́ńtrátì, mo ti gbé lórí Bọ̀sùn. Ó ṣe jẹ́ ká fún Bọ̀sùn ní kọ́ńtrátì, mo ti gbé sórí ẹ̀ pé òun náà bá tiẹ̀ ṣe òun náà máa lè máa mo mọ̀ sórí bá yẹ kó mẹ́ẹ̀ ó yẹ ká gbé mọ́tò ni o. Mo mọ̀ pé káàdì ìròyìn kí ni bẹ́ẹ̀ sọ tọ̀rọ̀ lórí kọ́ńtrátì. Fọ̀rọ̀ Bọ̀sùn lẹ̀, kí ni Bọ̀sùn nìkan ṣe nínú nǹkan tó wà lẹ̀? Kí ni Bọ̀sùn nìkan tó ṣe tó wà lẹ̀? Bọ̀sùn ò lè ọ̀bà wa lẹ́ni tì nínú kọ́ńtrátì náà. Èlé ni Bọ̀sùn tó bá fi ṣe kọ́ńtrátì. Kò sí gbogbo agbára, kò sí iye tí mi ò lè ná lórí kọ́ńtrátì tá à ń sọ̀rọ̀ gbà yìí náà. Sórí kọ́ńtrátì tó ń wò yìí jẹ́ ká filẹ̀ fún Bọ̀sùn. Bíbélì gan sọ ó ní ẹni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun lẹ́ni kejì ẹ. Ọ̀rẹ́ fọ̀rọ̀ Bọ̀sùn lẹ̀, kò sí kankan tí Bọ̀sùn fẹ́ wọ́n fà wá nínú kan tó wà lẹ́yìn náà. Ok, ṣé Bọ̀sùn lówó lọ́wọ́ ni? Ọ̀rọ̀ 80 million là ń sọ̀rọ̀ nípa yìí náà. Ṣé èló ni Bọ̀sùn ní lọ́wọ́ tó fẹ́ fi ṣe kọ́ńtrátì tó wà lẹ́yìn? Torí Ọlọ́run jẹ́ kí kọ́ńtrátì bọ́ sí mi lọ́wọ́ jọ. Ẹ ṣàwòmọ́ ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀. Ọ̀rẹ́ ó wà òkè ju Bọ̀sùn lọ. Ṣé lórí ọ̀rọ̀ kọ́ńtrátì náà ni gbogbo iṣan owó ẹ̀tọ́ ọ̀run wá ń dìde báyìí? Ọ̀rọ̀ owó là ń sọ̀rọ̀ nípa èló ní 80 million. 80 million kò ṣọmọ yìí kéré owó. Filẹ̀ fún Bọ̀sùn náà jẹ́ kóun náà wà òkè náà. Ṣé look at you, you are a big boy, ọmọ yẹn ṣe club now. Ìjọ́jú àgọ́ ẹgbẹ́ iṣẹ́ ni mo ń bẹ̀. Kò sí nǹkan tí Bọ̀sùn lè ṣe nínú ọ̀rọ̀ tó wà lẹ̀. Jẹ́ ká fi ti Bọ̀sùn sẹ́gbẹ̀ẹ́ kan. Jọ ń torí Ọlọ́run jọ. Kí wọ́n sọ pé ká fọ̀rọ̀ Bọ̀sùn lẹ̀, ọ̀rọ̀ yìí gan ti wá kò lọ́dọ̀ tèmi náà. Ó mọ̀ pé mo lọ́gàá. Mo mọ̀. Tọ́gà bá jẹ́ ti sọ báyìí, òun lèmi máa tẹ̀lé. So ọ̀rọ̀ ọ̀gá lèmi náà tẹ̀lé mo yẹ wáyé. Ọ̀rọ̀ yìí ọ̀gá ló dẹ̀ fi ọ́dà ẹ̀ lẹ̀ pé Bọ̀sùn káfí kí ní ẹ̀ lẹ̀ fún. Ọlọ́run tó ṣe ti Bọ̀sùn ó máa ṣe tiẹ̀ náà láìpẹ́. Kí ló dé tó ń ṣe báyìí? Kí ló dé tó ń káwọ́ ká padà sẹ́yìn báyìí? Kí ló dé tó ń ṣe báyìí? Right, àmọ̀pọ̀ lọ́gàá àtọ̀gá àti iléeṣẹ́ ta láláṣẹ bẹ̀. Àṣẹ tó bá pa fún ọ ló máa múlẹ̀ náà. Ṣé báyìí fún mi? Inú. But jẹ́ ká fún Bọ̀sùn ní kìíní. Jẹ́ ká rẹ̀ ṣé torí ẹ̀ lára ẹ̀ ṣe wá ń gbọ̀n báyìí. Bísínẹ́sì yóò tó nǹkan kan ọ̀pọ̀ tó gbogbo ara ẹ̀ máa owó gbogbo sọ́wọ́ ẹ̀ wá ń dìde ọ̀rọ̀ ẹ̀ wọ́n. Contract 80 million naira ṣé contract kékeré ló pé ni? 80 million naira èló ní 80 million. Sọ̀rọ̀ nípa owó la sọ̀rọ̀ nípa ẹ̀ jẹ́ kó dìde. Owó ta bọ̀bọ̀ yìí fa calm down náà abá ló ń ṣe báyìí you are a big boy. I know, please. Ṣé Bọ̀sùn tí ò ní 80 kọ̀bọ̀ lákàntì ló fẹ́ fi gbarú bí ẹni. Jẹ́ kó ṣe òun náà máa dìde ni jẹ́ kó ṣe bọ̀bọ̀. Wá bá mi bó ń ṣe ìmí láìkẹ́ ọ wá bá mi di mọ́tò yìí. Wá bá mi sẹ́. Ṣé o ṣe ọ̀wọ́ iná? O dẹ̀ ń tẹnu mọ́ Bọ̀sùn. Èló ní Bọ̀sùn ní tó fẹ́ fi ṣe kọ́ńtrátì. O dẹ̀ mú iye percentage mi gan fún ẹ tí n bá gba kọ́ńtrátì tí n bá ṣe tán. Ọmọ kàkà kíkú má jẹ ìṣe náà fi ṣàwádà nù ní o. Ẹ ṣe máa fi mí sórí ìdúró ni. Ọwọ́ ìtì. Àbọ̀ kí ló dé? Bíi ti bò. Kí ló dé tí àbàtà rẹ ta kété bẹ́ẹ̀ tí ò búrò tán o? Wọ́n á lè bó o lẹ́tún ṣe ń sọ̀rọ̀ báyìí. Ẹ̀yin lẹ́ ń kà wá àkàyìn. Ẹ̀yin lẹ́ ń dá gbogbo kinní ìbò. Gàgà wo èkó tí mo ní ẹ̀rà ẹ̀dá.
màálù tó yọ kété mo ní ẹgbẹ́ kankan wá mo ti lóhun láti pèsè ẹbọ kàǹkà tí ń kagún láyà tá a kó ránkún tí ó lọ tó kó lọ sọ́run àkàkiri kí wá ló dé tẹ́ ẹ̀ ṣe. ọ̀dà ṣé pípọ̀ mo tó kà á lẹ̀ ní tí bá ti kówó rẹ̀ fún ọ ara ọmọ mi ó yá. bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbogbo ara ọmọ yẹn ti yá. owó ọ̀tọ́ mọ̀ síbi torí ọmọ ni bẹ́ẹ̀ kí n fẹ́ lógún owó kára ọmọ sáà ti yá ni. àmọ́ ẹ̀ máa wà gbàgbé kẹ́nìkan bàbá ti pèsè ẹbọ ìtàn káàjọ pé ni o. káàjọ pé bẹ́ẹ̀ ni. ṣèbí torí ọmọ mi ni ẹ̀yin pé tó bá wa rí bẹ́ẹ̀ ẹ̀yin ni kẹ́ ẹ̀ fẹ́ kakókó àjọ yín kẹ́ ẹ̀ múra. tó bá dé ìdá ìlọ́la kọ owó rẹ wá. bó bá ti wá rí bẹ́ẹ̀ omi gbóná ìpínlẹ̀. owó ìpẹ́nsà kékeré. ojú bá wá yẹ jù. n ò ní yẹ owó ò ní yẹ. balẹ̀ yọ̀dà fún. nítorí ọmọ ni ń gbé ẹ̀dá ìṣàlù mi. ẹ̀lú ọ̀gbẹ́ni kí ló ṣẹlẹ̀ gan-an n kò dàmú lóṣù láti mi ò rẹ́ níbọ̀dì mi ò rí ẹ kí ló gbélé gan-an tó bí àmì nígbà tó ń bẹ́ ṣe ni o kò wá ń bí iná látara o mò ń pí ẹ̀ o gbé kọ̀ o dá mi lóhùn kí ló dé gan-an kí ló ṣẹlẹ̀ gan-an ṣé kí n dúró kí n máa lọ ni master mọ́tò sì mò ń lọ nìyẹn o. kí lẹ fẹ́. ẹ má bínú sá. kí lẹ fẹ́. ẹ ra sà ṣàlàfíà rẹ wá sà. àlàáfíà àwọn ní kí lẹ fẹ́ jàre. èèyàn kan mo béèrè ládùúgbò mi ìmọ̀ bóyá ẹ mọ̀ ni. tani. Àfọlárìn lórúkọ ẹ̀ sà. Fọlárìn ọ̀gbẹ́ni mi tó jẹ́ Fọlárìn jàre mi tó jẹ́ Fọlárìn. ẹjọ tẹ ẹ bá mọ Àfọlárìn ẹ mọ ẹ̀là náà. ẹ̀là bí là. ọ̀gbẹ́ni kó ṣì kúrò sórí orílẹ̀ dàrú ni ó dàgbà orílẹ̀ yóò pé ṣé eré mọ̀ ṣe bí ni. ọ̀gbẹ́ni wa ó dàgbà orí ẹ̀ ti dàrú àbí ó dàgbà orí ẹ̀ ti dàrú kí ni ó ṣe yẹn gan mo béèrè kí ni ó tún béèrè pé kí ni mi ò wá yẹ́pà yẹn ń ṣe ṣáà ìwé lóṣì gan kí ló fà gbọ́n yẹn fún ẹ jẹ́kọ̀ọ́ yẹ pé o ẹ mo lè fẹ́ ṣòwò dànù. ọ̀gbẹ́ni tí wọ́n lọ́ mi jàre kókó burúkú lọ ọ̀gbẹ́ni níbo ló wà gan máa tẹ́ fọ́tò mo ń lọ sí iye o kí ló gbọ́ òṣìyẹn gan-an máa tẹ́ fọ́tò mo ń lọ sí iye o mi ò ní sáàbì mo ń lọ sí iye o. mo ti sọ fún ẹ o lè less than 5 million naira. kí ni nǹkan tó ń sọ fún mi náà wọ́n náà listen to yourself kò lè less than 5 million ọlá wípé mi àti ẹ bá ṣe jọ wà gan-an mo ṣe fẹ́ gbé mọ́tò yẹn lẹ̀ fún 5 million naira ọlá pé bá ṣe jọ wà ní if not me kò yẹ kí n ta less than 6 million naira náà mo rò pé òkè ọ̀rẹ́ lèmi àti ẹ torí pé ojú ọ̀rẹ́ mi gan ni if not tí o bá ṣe tó bá yẹ padà ta ni 6 million naira ló yẹ kí n ta mọ́tò yẹn but torí pé ojú ọ̀rẹ́ mi ṣe rò pé wẹ́n kí n ti 1 million naira ò lè pa mí ládàánú kí n gbélé fún ẹ ní 5 million naira o tún wá sọ pé kí n gba 4 million for what ṣé o náà mọ nǹkan tó fẹ́ kówó lé ni mi lè gbáyé tó fi lọ mí yẹn sẹ́ tó bá ti lè san 5 million ọ̀rẹ́ mú bọ̀ náà jẹ́ kí n pè padà jọ fún mi ní some minutes I'll get back to you please. Mr. Man ṣé o wá òkè ṣá jọ ibo ló ti jáwọ́ tó lókun lọ́rùn mi ò mọ̀ rí o kò wá from nowhere o dẹ̀ fojú burúkú wò mí for what do I know you. Wo mi kò pọn dandan kó o mọ̀ mi àmọ́ kí òrùn ikó tó wọ̀ mo fẹ́ kó dá ìlà padà bí bẹ́ẹ̀ kọ́ wàá kàn dín mi lọ. bẹ́ẹ̀ ló dákẹ́ so orí ẹ̀ tí o forí gbálẹ̀ ni you must be very stupid. I don't know you bó mo ti mọ̀ ẹ́ rí ó wá bá mi ó jáwọ́ from nowhere ó sọ rubbish lẹ́nu ó ń sọ̀rọ̀ kí mi dá ìlà padà kí n dá ìlà síbi tó wà padà níbo síbo ta ló ń jálà kí ló mọ̀ mọ̀ tó ń jálà mo rí kújà ìṣòwò forí gbálẹ̀. Yes. àwàdà ni mo pè tẹ́lẹ̀ mi mọ̀ pé serious pẹ̀lú mi gbọ́ mi ìlẹ́jọ́ kan tí mo fẹ́ bẹ́ẹ̀ rò kí òrùn kó tó wọ̀ mo fẹ́ kó dá ìlà padà o bí bẹ́ẹ̀ kọ́ wàá kàn nínú yọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ẹni dáa fún wa ti yọ ẹ èmi mo ráyè tí mo bẹ rojọ́ sí
alábùkún ni ẹ jẹ́ kí mo ti ẹ̀ bá ẹ̀rọ náà ẹ tó ní sí mi gan wà okay sir ẹ jẹ́ kí mo bá ẹ̀rọ I will make sure that I get you arrested now don't worry. wọ́n mi kí ọ̀run yìí kó tó wọ̀ dá ìlà padà bí bẹ́ẹ̀ kọ́ wàá kọ́ nínú yọ̀. ológun àríyá ọlọ́jà yan má ṣe gàràgàrà sí wọn má ṣe gàlégàlé sí wọn. àǹtí mi bí mo ṣe láàlá yẹn nìyẹn ó jẹ́ nǹkan tó dẹ́rù bà mí gan-an aláì dẹ́rù bà mí gan-an. nípa àlá tó sọ fún mi yìí even orúkọ tó ta yẹn gan èmi náà ti gbọ́ orúkọ yẹn rí lójú àlá mi. ẹ̀mí pé ẹ ti gbọ́ orúkọ mo ti gbọ́ orúkọ yẹn lójú àlá ti tèmi náà. ẹ̀yin náà ti gbọ́ orúkọ yẹn rí. mo ti gbọ́ orúkọ yẹn rí sẹ́ mo ti gbọ́ orúkọ yẹn. ṣé wàá lè jẹ́ pé ọmọ yẹn ló ń jẹ́ orúkọ yẹn. ẹ má wọrí àwọn ọmọ nǹkan tí màá ṣe because ìgbà tí ó sọ̀rọ̀ tèmi náà mo orúkọ èmi mo kọ design láti fún lẹ́wà tó mi tí mo ń pè yẹn ni mo kọ fún rárá mi èmi náà àìsọ̀rọ̀ ẹ̀ kò tí ì jẹ́ kí n mọ nǹkan tí mo fẹ́ ṣe. á jẹ́ pé orúkọ yẹn lọmọ yẹn ń jẹ́ nìyẹn á jẹ́ pé ọmọ yẹn ni àbí kí ni ìwọ rò. èmi ò rẹ̀. owó ti ẹ̀yà mi lẹ́nu gan fún ẹ torí ó lọ gbé ọmọ wá lọ́dọ̀ ẹ̀gbọ́n lábúlé ọlọ́mọ máa jẹ́ ká dáràn. Well, I will know what to do. I'm going to ṣe. But ẹ̀bẹ̀ kan mo ṣá máa bẹ̀ yín. Ẹ má sọ nǹkan kan fẹ́ gbọ́n rárá. Mi fẹ́ kẹ́ gbọ́n mọ́ anything pa ẹ̀. You understand? Màá mú mi máa sort it out. Òtò tí ń pa látijọ́ iná nìyẹn pé ká má sọ fẹ́ gbọ̀n kí má sọ fẹ́ gbọ̀n kí má sọ fẹ́ gbọ̀n. Agbọ́mọ ọmọ ọlọ́mọ pamọ́ sínú ilé. Tí ò la fẹ́ ṣe yẹn dà, ọmọ tá àmọ̀ ẹyẹ tó sùn tá àmọ̀ ìyá àmọ̀ bàbẹ́ ẹ̀. Ó ní kí má sọ fẹ́ gbọ̀n. Nǹkan tẹ́mi ṣáà máa sọ fún ẹ ni pé kún fún àdúrà dáadáa o. Ó kù sí ẹ lọ́wọ́ kó kún fún àdúrà dáadáa. Ọlọ́run ní jẹ́ ká dáràn o. Tèmi máa sọ fún ẹ nìyẹn. Kò sí nǹkan mo ti gbọ́ kò sí nǹkan wá wọlé. Nígbà mo ti gbọ́ ẹ̀mí tí ń lọ ń tèmi. Ó dàbọ̀. Well, I dey try. Bí tó bá lè báyìí lápá ọmọkùnrin, I will try it. See what I shall do. Bá a bá sọ̀rọ̀ kò lè fún wa lésì. Bá a wí ó máa wò ní sùúrù a máa wò bí dọ́ndú. Asọ̀rọ̀ ìdílé bí àsọ̀rọ̀ máa gbé sí. Àbí kí n pè lórúkọ yẹn wò ni bóyá ó ti ẹ̀ máa dà mí lóhùn. Ella. 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 Thank you so much for viewing this wonderful video. The Lord will bless you. Please, we beg you to continue watching IJINLE Life TV. Remember to click the subscribe button. The Lord will bless you. And then give every video you watch on this channel a thumbs up. And don't forget to drop your comment in the comment section. We will reply your comment. Thank you so much. We appreciate you. See you in the next episode. Bye-bye.